ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ti wà ní court ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó ti wà ní court ṣùgbọ́n nítorí pé hatred èèyàn kan àwa jókòó a ti gbàgbé wípé ihun tí ó ń jẹ́ òfin ò kì í bọ̀wọ̀ fẹ́ni tí ò bọ̀wọ̀ fófin tá à ń kọ wípé Imam Tọ́lẹ́hà ipò jùrọ̀ ọ́bítà lọ ìkọkúkọ ni o no matter irú ìfẹ́ kí a lè ní sí Imam Tọ́lẹ́hà a ò gbọ́dọ̀ downgrade àwọn bàbá wọ̀nyẹn. tí ẹ rí Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ àti Imam ọba lórí fọ́nrán mi ọ̀pọ̀lọpọ̀ á máa bèrè pé kí ló tún fẹ́ sọ ṣé bó ti sọ̀kan lánàá bẹ́ẹ̀ ni Yorùbá ló sọ pé tí iná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kan náà ní tí a sì wà fún ara wa fún náà ni pé kí a jọ máa sín ara wa nígbẹ́rẹ́ ìpàkọ́ pé ibi tó ń lọ yìí ibẹ̀ ò dáa ṣe rí àwọn méjèèjì lè mọ́mọ́ ni wọ́n. The Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land Fadilati Sheikh Dr. Tọ́lá Olúṣínà Yunus Ayélára the Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. ẹnì kejì Imam Ọba Gandhi Orúmọgẹ̀gẹ̀ the second. kò dàrú ṣe rí lọ́dọ̀ wa nílẹ̀ Ìjẹ̀bú ń bí o lọ́dọ̀ wa nílẹ̀ Ìjẹ̀bú ń bí kò dàrú a ní Grand Chief Imam of Ìjẹ̀bú land a dẹ̀ ní Imam Ọba a ní Imam Ọba so kò dàrú ṣùgbọ́n mo fẹ́ pè wá sí àkíyèsí àwọn nǹkan kankan àwọn nǹkan mo dẹ̀ fẹ́ kí Imam Ọba ẹ dákun tí fọ́nrán yìí bá lè dé ọ̀dọ̀ ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tó ń bọ́ sórí social media tí wọ́n ń sọ wípé tẹ́ ẹ bá gbọ́ pé Imam Tọ́lẹ́hà péré ní Imam Ògbómọ̀ṣọ́ ẹ máa rí nǹkan tójú ẹ máa fi rí authentic Imam Ògbómọ̀ṣọ́ rèé mo fẹ́ kí ẹ jọ̀ọ́ ẹ bá mi jẹ́ kí ó dé ọ̀dọ̀ àwọn náà ṣe rí Ọlọ́run subhanahu wa ta'ala ó sọ fún wa nínú Al-Qur'an nínú Suratul Ma'idah àyà ẹlẹ́ẹ̀kẹjọ Ọlọ́run ọba ní wala yajrimannakum shana'anu qawmin alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa. Ọlọ́run ọba ní nítorí pé lágbájá ṣẹ̀ mí lágbájá hùwà kan tí ò dá sí mi mo kórìíra lágbájá ò respect wa lágbájá ò acknowledge pẹ̀lú wa tá a bá sọ pé nǹkan báyìí lòun máa sọ Ọlọ́run ọba ní ẹ má jẹ́ kí ìyẹn kó lọ affect yín kó lọ kó bá yín níbi pé ẹ fẹ́ ṣe déédéé ẹ̀yin dé lò Ọlọ́run ọba ní ẹ ṣe déédéé o wa aqrabu littaqwa òun ni ó mú yín súnmọ́ ìbẹ̀rù Ọlọ́run kí ni àyà yẹn tó kí ló dálé lórí gbogbo àwa tí a bá ń fọ́lò ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ a mọ̀ pé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ti wà ní court ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ó ti wà ní court ṣùgbọ́n nítorí pé hatred èèyàn kan àwa jókòó a ti gbàgbé wípé ihun tí ó ń jẹ́ òfin ò kì í bọ̀wọ̀ fẹ́ni tí ò bọ̀wọ̀ fófin a lè jẹ́ ṣéwù of the universe ṣùgbọ́n tí òfin bá sọ pé báyìí tẹ́ ẹ bá sọ pé bá mi òfin á wọ ẹ ńlẹ̀ bó o ṣe lè wò kó o jẹ́ ṣéwù tó. kí ni nǹkan tí òfin sọ ọ̀rọ̀ tó bá ti wà nílé ẹjọ́ ẹ ò gbọ́dọ̀ tún ṣe nǹkan kankan tó yàtọ̀ títí tí wọ́n máa fi dá ẹjọ́ tó wà nílé ẹjọ́ ìyẹn àkọ́kọ́ ẹ wá wò ọ̀rọ̀ wà nílé ẹjọ́ ó wà ní ilé ẹjọ́ ìmáàmù tí wọ́n fi jẹ ó wà lórí ìjókòó ó wà lórí ààyè ẹ̀ ìmáàmù lóyìn govern central mosque ìlú ẹjọ́ yẹn ọ̀rọ̀ yẹn dẹ̀ wà nílé ẹjọ́ ọ̀rọ̀ yẹn wà nílé ẹjọ́ ẹ̀yin wá ń pè pípè wo lẹ̀yin wá ń pè ẹ̀yin wá ń pè wípé ẹni tí ọba bá ti mú wá gẹ́gẹ́ bí ìmáàmù òun lẹ́yìn máa adopt ilé ẹjọ́ fúnra ara ẹ̀ gan tó bá máa dá ẹjọ́
ilé ẹjọ́ máa ní fàlìyàzòbìlá, ṣùgbọ́n tó bá tiẹ̀ máa dá ẹjọ́ bẹ́ẹ̀ ilé ẹjọ́ máa ní kán lọ yan ìmáàmù èmi ni, kò ní sọ wípé ẹni tí ọba ti ń pàréèdì ẹ̀ against ìmáàmù ìlú òun ni kán lọ install. ẹ̀yin wá jókòó ẹ wá ṣe bẹ́ẹ̀ contempt of court, ẹ wá jókòó ẹ ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ kórìíra ìmáàmù Tọ́lẹ́hà, nítorí pé ẹ ń bínú ìmáàmù Tọ́lẹ́hà. ẹ ti wá gbàgbé pé n tí ń jó òfin kò rí anybody. ìyẹn lẹ́gbẹ̀ẹ́bẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kẹta, ìwọ ìmáàmù ọba tí èèyàn bá desperate nígbà míì ó máa ń padà kó bá yàn o. ǹjẹ́ o ti rántí spíkà kan lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí tó ṣe pé òun náà ń bẹ lóhùn ọba àlùbáríkà wá gbé pa, àlùbáríkà wá sọ di spíkà láì ní nǹkan spíkà lọ́wọ́. kí ló padà ṣe? wọ́n disgrace ẹ̀ out ni. láti ìgbà yẹn títí dì sí ǹjẹ́ ò tiẹ̀ dẹ̀ gbọ́rúkọ ẹ̀ mọ́? torí pé ó sún sẹ́yìn ni, torí pé ó ti fi ìlú gbàbùkún ní ibì kan, ojú yẹn náà sì fi ń wò títí dì sí. ò bá ní sùúrù, nítorí pé ìtọ́lọ́wọ́n bá ní èèyàn máa jẹ́ láyé, èèyàn ò ní kúrò láyé tí ò bá jẹ́ nǹkan yẹn. advice ni fún ẹni wípé wọ́n ti wá ń lò ẹ́ láti máa fi ẹ́ ṣe a contempt of court. now ǹjẹ́ ìjọba, ǹjẹ́ òfin máa fojú rẹ̀ wò wọ́n náà? mo fẹ́ kó dì mọ́. ṣé ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ mi? òun ni pé gbogbo àwa tá à ń kọ nǹkan sórí social media tá à ń kọ wípé ìmáàmù Tọ́lẹ́hà ipò jùrọ̀ bí ta lọ, ìkọkúkọ ni o, wàláhì ìkọkúkọ ni. ẹ má jẹ́ ká máa kọrú nǹkan bẹ́ẹ̀. no matter irú ìfẹ́ kí a lè ní sí ìmáàmù Tọ́lẹ́hà, a ò gbọ́dọ̀ downgrade àwọn bàbá wọn yẹn. àwọn nǹkan tí a máa ń ṣe nìyẹn tó fi máa ń jẹ́ pé ọ̀rọ̀ wa ń gbà míì padà máa ń yí. a ò gbọ́dọ̀ downgrade wọn. ṣe rí, ẹ wò, ẹ jẹ́ kí whatever nǹkan yòówù kí àwọn èèyàn kan lè máa ṣe, bó ṣe lè kó dùn wá tó, bó ṣe lè kó ká wa lára tó, a ò gbọ́dọ̀ downgrade àwọn bàbá ká wá sọ wípé nítorí pé PhD ló wà lọ́wọ́ Imam Tọ́lẹ́hà, nítorí náà nǹkan o Imam Tọ́lẹ́hà is more civilized, is more exposure, is more educated, is more kinikan, is more learned than rárá o. ṣe rí gbogbo àwọn nǹkan tí à ń sọ yẹn àtún nǹkan ṣe, àfi ń ba nǹkan jẹ́ ni. Ọlọ́run ọba yóò ṣàánú ẹ̀mí àti yín, àdúrà wa yóò gbà. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.